yẹ kó rí bẹ́ẹ̀ kí ọba Olúwo máa pe Ọ̀nìrìṣà lọ́mọ àlè Odùduwà. You were not informed to continue. Dẹ̀jọ́ Túnfúlù ló sọ wípé ìyàtọ̀ ńlá àti pípọ̀ ló wà láàrin Túùpù àti Ìmọ̀dò àti wípé ẹgbẹ́ iṣu kọ́ nìyàn ìjàkadì kọ́ Ọ̀nìrìṣà ju gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ. Apostle, we hear of this. Òótọ́ ni everybody ló mọ̀ yẹn kàn ṣàgídí ni. Yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ lọ́kọ yọkọlú. Ìnáwó kù ọ̀sẹ̀ mélòó kan ni Alhaji Saheed Balógun bá fi ọlọ́pàá mú Fathia Balógun. Dádì Khalid sọ wípé àsọtẹ́lẹ̀ màmá mi ni mo tẹ̀lé wípé a kò gbọ́dọ̀ já bẹ́tẹ́ ẹsẹ̀ Fathia Balógun níbi òkú màmá òun. Bá ti bímọ fún yàn má ti kúrò ní àlè ẹni. Anyway. Wòlíì méje ni mo bẹ̀ sí ẹ́sà proud pé kí wọ́n bá mi pa tọmọtọmọ. Ṣùgbọ́n ìṣọ́òru dàṣẹ́dẹ̀ pinnu kò jẹ́ kí gbogbo ohun tí wọ́n sà sí wọn kí ó mú wọn. Professor Olúwa Gaddafi ló sọ bẹ́ẹ̀ àti olórí rẹ̀. Orúkọ àwọn wòlíì náà rèé o. Evangelist Ekofura, Apostle àgbà kò sí ìtìjú, Pastor mo fẹ́ gbọ́wọ́, ìyá ìjọ ìgbìmọ̀ ìpè, àlùfáà ọwọ́ kò dilẹ̀, wòlíì àgbàyà, Bishop ẹni bímọ fúnni àti ẹni ọ̀wọ̀ ibi tí ayé fojú sí. Ránkà déédé wọ́n ti yọ ọba Emir Sanusi ní ìlú Kano. Wọ́n ní nítorí pé Emir Sanusi ṣèèṣì sọ èdè Ẹ̀gbá ní orí ìrun. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ má gbàgbé wípé ilé oúnjẹ tí ó dára jùlọ ní ìlú London ní Dustin, Chips and Dat ni ó ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ. Ẹ káalẹ́, Máyégún of Ìrọ̀lábí ló ń kí yín. Justice Obonleja Wúdẹ̀ yan kan bí ọgbẹ́ aláṣejù babajẹ́ ńrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa pioneer fún ìròyìn kúmọkùmọ láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. No time to waste time. Aago 8:00 ti kọjá 16 minutes to 11:30 ní iwájú ilé Kọ̀lìntì Àyìnlá. Ẹ pè dádì Mọ́rìlì Pupa kí wọ́n wá tan rédíò iwájú ilé Alhaja Salawa láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Yes, my people, my name na Kúmọkùmọ. They report this news direct from London. See that back where they write Chips and Dat. Na there you go chop good food o. African food or Oyinbo food. You want to chop chips and plantain and chicken? Come to Chips and Dat now. Ṣé ẹ kò gbàgbé pé Chips and Dat ní ilé oúnjẹ tí ó dára jùlọ ní ìlú Dustin ní orílẹ̀-èdè London? Ẹ gbọ́ o, Tuesday to Saturday 12 p.m. to 9 p.m. Tí ẹ bá fẹ́ pè wọ́n wà lórí Gmail chipsanddat@gmail.com www.chipsanddat.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọ́n sí rèé o 07508 892 088. Wọ́n wà ní Junction House 578 Queensland Road, London E84AH ní kí ẹ pè wọ́n sí. Àbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó tàbí wedding tàbí ẹ fẹ́ ṣe mítìnì kí mítìnì, ẹ máa bọ̀ ní Chips and Dat. Wọ́n ní gbọ̀ngàn tí àwọn ènìyàn lè jókòó sí tí ó gba 300 èèyàn. Wọ́n sì máa tún bá ní ṣe oúnjẹ
ibikíbi tí ẹ bá fẹ́ gbé lọ gẹ́gẹ́ bí olópò ẹ pè wọ́n wọn yóò dá yín lóhùn ní ìlú London. ẹ ṣé ìròyìn kúmọkùmọ náà ni ẹ ń gbọ́. bí eré bí àwàdà ni Alhaji Mr. Saheed Balógun ṣe fi pọfupọ́ọ̀fù elépo àti àkàrà kéńgbé tan Fathia Balógun dé ìyágànkú ní iwájú àwọn ọlọ́pàá alágídí kan tí wọn kò ń lo ìbọn. Okay, continue. Ọmọlókun ẹni ọ̀wọ̀ aṣọ ẹbí is ready sọ wípé kàkà kí obìnrin pamíláyò òun ó ti agídí bọ̀. Dádì Onecast tí gbogbo àwọn àgbáyé mọ̀ sí ambassador fún Androns Homes and Property káàkiri àgbáyé sọ di stubborn fún àwọn ìròyìn kúmọkùmọ pé màmá òun ló kú kì í ṣe màmá Fathia àti pé kí màmá eréko tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Abolóde fẹ́ẹ́ lójú bá òun béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó ìdí àti ìtumọ̀ tí màmá Khalid fi ń ta aṣọ òkú màmá òun ní 75,000 naira fún àwọn elépo rọ̀bì. I think they should call police for this boy. Pòdúsà Etí Kẹta wá fi ẹkún ṣe àlàyé fún Professor Sunday Igboho pé kí wọ́n má wo òkú màmá òun ní ìran kí Alhaja Fathia kí ó má jí gbé àti pé òun kò fẹ́ kí èrò Fathia kí ó pọ̀ ju ti òun lọ. ẹ ṣé bí ẹ ti ṣe irùngbọ̀n bíi firstborn òun ìnàkí tí ẹ ń gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà. Broda Raimi Pupa tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Professor Ajobiewé tí wọ́n gbà láti wá fi ìjálá àti ewì sin òkú lọ sí ìlú Ìlọrin wá sọ di mímọ̀ pé ohun tó bá mú kí màmá Khalid ta aṣọ ẹbí ní 75,000 naira fún àwọn elépo rọ̀bì òun ògèlètì ẹrù tí kamọ láyà bí òkè ọmọ pupa bíi táyà mọ́tò onínú bíi igba pító kò ní gbà less than 30k fún oríkì ẹnì kọ̀ọ̀kan lójú àgbo. ẹ ṣé bí ẹ ti ṣe ń mí kanlẹ̀ bí àjókù kándù. Ìròyìn kúmọkùmọ sì ń tẹ̀síwájú kọlọ́run má jẹ́ kí ẹ fi ìdí pa mí gbàù lójú ọ̀tá tó ń wò mí bíi aláṣejù ọba. Chief Standard ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ mo ti wí lẹ́ẹ̀kan. Ọjọ́ ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni ọba Abẹ̀sẹ̀ńkù bí òjò fi bàbá tí ó bí Ọọ̀ni of Ifẹ̀ hàn gbogbo àwọn ọmọ bíbí ìlú Abidjan nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọn kò fẹ́ ṣe sọ́rí. Ọ̀rọ̀ yìí ló wáyé lákòókò tí ọba No Suspension fi ìkúùkù dá million of problems sílẹ̀ ní iwájú gáràjì kan ní ìlú Ìjànikin. Mayegun of Yorùbáland wá bínú tán pé òun pa aláṣẹ ni òun kò dá a lábàá kí ọba Olúwo Àkànbí Anthony Ojo Ìjà lọ fún ìgbélé oṣù méje ní ìlú South Korea lẹ́gbẹ̀ẹ́ British. Lẹ́sẹ̀ kan náà ni bàbá bọ̀bọ̀ sọ olóyè Sanyẹ̀rì di àrólé ọba of Iwoland láti lọ di ilé mú pẹ̀lú Honourable Fathia Balógun. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Chief Standard ló ń ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ lọ ní ti ọ̀sẹ̀ yìí. Anyway, Lord Taylor ṣé ẹ ti gbọ́ nípa Lord Taylor ní ìlú London tí wọ́n ń bá ní gbé ẹrù láti ìlú London wá sí ìlúkìlú? Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ṣe money transfer bí gbogbo tí ẹ bá fẹ́ fi owó rán ni sí àwọn ni wọ́n ń pè ní aka Mr. Fiam. Ẹ máa gbọ́ o, Lord Taylor is the serviceability of opportunity. Ìtumọ̀ ká bá ní kágò money transfer ká fúnni ní ilé owó pọ́ọ́kú bí èèyàn bá fẹ́ láti wá bímọ tàbí ẹ fẹ́ ṣe mítìnì tàbí ẹ fẹ́ lọ sí ìlú òyìnbó láti lọ ṣe àwọn nǹkan kan tí ó jẹ́ pàtàkì nínú iṣẹ́ yín. Ẹ pè Lord Taylor wọ́n ò bá yín ṣe dáadáa. Property management, money transfer, cargo services àbí ẹ tún fẹ́ ohun mìíràn tí ẹ fẹ́ bá wọn sọ. Ó yá àdírẹ́sì wọn rèé 235 Oslo Land Dagenham XX RM10 7YA. Tẹlifóònù wọn rèé o 020-8243-8704 tàbí 07946-887-122 tàbí 081-4037-6051 tàbí kí ẹ pè wọ́n sí ẹ̀rọ ayárabíàṣá yẹn email lordtaylor2006@yahoo.com. wọ́n máa bá yín ṣe dáadáa nípa káfowó ránṣẹ́ ká bá ní gbé ẹrù ká fúnni ní ilé tí ó jọjú home like home. Lord Taylor kò ṣẹlẹ́gbẹ́ wọn.
So happy birthday fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lóṣù yìí. Happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún kan ni fún gbogbo yín. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ran iléeṣẹ́ ìròyìn kúmọkùmọ lọ́wọ́, ẹ jọ̀wọ́ ẹ dákun àkáǹtì wa ló ń lọ lójú móhùnmáwòrán yìí. Gbogbo tí ẹ bá ṣe fún wa kò gbé o. Ṣé mọ̀ wípé ẹ̀yin náà ni ẹ jẹ́ àtìlẹ́yìn fún ìròyìn kúmọkùmọ. Ohun gbogbo tí ẹ bá ṣe fún wa kò gbé, iná kò ní tán ọwọ́ yín. Tó ó wù ní kí a pa ajá ní Mushin, àwọn Kàlàbá ni kò já o. Ẹni ọ̀wọ̀ Wálé Promo ló kọ ìròyìn fún wa nígbà tí kábíyèsí Òjòjà Olúwo tú ní èdè New Jersey sí èdè Nupe. Èmi ọmọ yín abárọ̀mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ló kà á sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ. Ẹ subscribe, ẹ comment kí ẹ sì bá wa share. Ilé àtọ̀nà yín kò ní bàjẹ́. Ẹ ṣé Chief Atura tàbí èlùbọ́ ló ń sọ wípé imú yín ni kí ẹ máa fi mí o.